ẹnu dé pé ṣó wà mọ́ ni mi ti ń jáde náà dèmi náà òun bọ̀ kò sí problem gbà yẹn má pẹ́ o máa jáde o. ọ̀rọ̀ àwọn ọ̀daràn nísù. níbo ló lọ ó lè lọ́bì kankan wọ́n ti gbadé lórí ọba wọ́n ti ń jà lùlù wọ́n nà wọ́n lùkulù ó wá ń gbé wọ́n lọ́bì kankan. ṣé níbi tí èmi wà ní ilé bàbá tèmi wọ́n ti ń gbadé lórí èèyàn kan kò sí kan tó jọmọ́ bẹ́ẹ̀ náà. lọ́bì kankan ó lè lọ́bì kankan ìmúná wa láti wá sápamọ́ sọ́dọ̀ ẹbí báyìí lẹ́yìn kò sílẹ̀kùn ká wọlé ó lè lọ́bì kankan. sílẹ̀kùn ká wọlé. ẹyí padà. ẹgbẹ́ jésù. bẹ́ẹ̀ni. wọ́n tó mú ṣẹ́sì. bẹ́ẹ̀ni. tó mú drink. olúwa. wọ́n tó máa ṣọ́pìtà. olúwa ò fẹ́ bẹ́ẹ̀. ẹyí padà. ẹyí padà. ìjọba òun kù sílẹ̀ dẹ̀. bẹ́ẹ̀ni. ìwé ẹlẹ́ṣẹ̀. kò wọnúpìwàdà. wọnúpìwàdà. ìwé ẹlẹ́ṣẹ̀ ẹyí padà. ìjọba òun kù sílẹ̀ dẹ̀. ẹyí padà. arákùnrin àti arábìnrin kí ló ṣẹlẹ̀? olúwa tú ọ sílẹ̀. bàbá tú ọ sílẹ̀. níbo ni òkùnkùn àti ìmọ́lẹ̀ ti pàdé? kò lè ṣeéṣe. ó bí báyìí. kí lóòrùn dé bá nílùú yìí? ẹ̀yin wo ilé kejì wà nínú ìlú yìí? olúwa dáríjì wọ́n torí pọ̀ kò mọ ohun tí wọ́n ṣe. Élì. olúwa. nítorí pé ìmọ́lẹ̀ ni àwa òkùnkùn ní ẹ̀yìn. ó káre bàbá ọlọ́fọ̀. olúwa orí ẹ̀ pé olúwa bí a ṣe fẹ́ kí ìlú ìtòrò kí ìlú wa ìjà. bí a ṣe fẹ́ kí ìlú ìkó ṣe kí ó wà òkè. ẹ̀yin wò ní èké ẹ̀yin tẹ́lọ̀ òfìṣẹ́ rán lẹ́yìn iṣẹ́ iṣẹ́ ẹ sì kù nínú ìlú yìí. àlàyé ilẹ̀ fáwọn ilé lọ́rọ̀ sọ olùṣọ́ àgùntàn làwọn ilé àbò olùṣọ́ adìyẹ ẹ jẹ́ ká wíwèsì àwọn ilé ká sọ aṣọ àlàwọn ti pa. kí olúwa kó dáríjì kí olúwa kó dáríjì ẹ̀yin náà kó dáríjì. kò dẹ̀ ní dáa fún gbogbo yín. ó ti dáa fún yín. kí olúwa kó dáríjì. ṣé ó ti dáa fún ẹ̀yin yìí ẹ fọwọ́ funfun ni àwa dúdú ni ẹ̀yin ibi tí funfun bá dẹ̀ ti wà dúdú kan kò lè gbé. ó yẹ àìṣeré bàbá ìyá ọlọ́fọ̀ ṣọ́nà ló pè wọ́n ṣá. ọlọ́run ni. ṣọ́nà ló pè ẹ́. ọlọ́run ló pè ẹ́. ó jẹnu ló pè yín. gbọ́ nǹkan tó lò ìjọ ọmọ ìjọ gbọ́ nǹkan tó lò kò dẹ̀ ní dáa fún ẹ. ṣé lẹ́yìn nìkan lórí tó ti ń fọ́ ni ṣé orí ọlọ́run tó pè mí tó dẹ̀ pè àwa àpè àwa ọlọ́run pè wá ni torí ó fún wa ní ìyìn ògo ọlá àti ẹ̀yẹ ó ti dá fún wa. ọlọ́run ló pè wọ́n. ọlọ́run ni. ọlọ́run ló pè àwọn jẹ ni. ìwọ náà lọ dá tiẹ̀ náà. ẹ wá ṣe kí ni ẹ wá ń kó àwọn ọmọ ọlọ́mọ jọ ẹ wá fi wọ́n pawó. olúwa lọ dá tiẹ̀ náà sílẹ̀ ẹ̀ kó ìná kó wọn jọ. wàá dẹ̀ gbà lé. àwọn ti gbà ní. ọlọ́run tí mo sí òní ọlọ́run mi. wọ́n bí báyìí ọlọ́run sí nídìí àrékèrèké àrékèrèké tó jẹ́ pé ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà yìí nǹkan tẹ̀lé jẹ wá ọlọ́run ò pè yín ó jẹnu ló pè yín wò kàn wò kàn tó lò wò yarí tó lò kò dẹ̀ ní dá fún ẹni tó ṣe wù ẹ̀yẹ. ẹ̀yin bọ́ọ̀lù Bákúndé Bálẹ́jọ́ ṣé wàá rí ìyẹn? Ṣé wàá rí ìyẹn ní Bálẹ́jọ́? ẹ má jẹ́ olùdó o. bí mo ṣe wù ẹ̀yẹn mi ní ìjọ̀rọ̀ kankan lẹ́nu ẹ̀ ẹ bọ́ ẹ̀gbọ́n ẹ̀. Bájọ́ ṣé wàá rí ìyẹn? ẹ bọ́. Farabalẹ̀ o ti yẹ. Jésù mi o. èyí ní afọ ìpẹ̀lú Jésù tó gbé Jésù ò sí nídìí èké. ó yẹ bá jẹ́ kí n sọ kíní kan fún ẹ. sórí ó yẹ kí n ṣe kíni ó yẹ kó fúrẹ́ẹ̀dì sí ẹ lára wọ́n mi ní fúrẹ́ẹ̀dì sí ẹ lára bí mo ṣe ń wọ ẹ̀yẹ̀ ó yá jápa ó ti gbọ́ ìgbọ́ jápa. ẹ̀yin wò ní èké gbogbo yín bá gbọ́ta kọ̀ọ̀kan la máa mú yín. Ọ̀gá mi yóò jà náà ọtí mọ̀ ọjà wọlé. ẹ jẹ́ àlọ́ bí ṣọ́ọ̀ṣì tó kọ̀ gbogbo àwọn ṣọ́ọ̀ṣì wèrè tó kù yẹn ká lọ bá wọn gbogbo àwọn tí ò dá nínú ìlú yìí wẹ́ẹ̀sì ọ̀rọ̀.
kò séyàn bẹ́ẹ̀. Jerry, we marry by no man. Jerry, what I say, we ṣe kéré ni o. Ilẹ̀ òmìnira orílẹ̀-èdè Oòduà yìí, a máa gbà. Ẹ kárí bá ti gbà. Èmi ò padà sẹ́yìn mọ́ o, àmì wọ́n gbé bá iwájú ìlú lọ. Lẹ́yìn tó ń ṣẹlẹ̀ yìí, ó wà fẹ́ kí US tèmi lọ fún ara mi. Wọ́n á wù kí la lè ṣe. Bí yíyá ṣe máa ṣe tí orílẹ̀-èdè máa kí ni o tó máa fi tẹ̀ wá lọ́wọ́. Bọ́sùn kan tá a ní, a lè ṣakọ lórí ẹ̀. Fúnra lá nílẹ̀. Àwọn ọmọ àtọ̀wọ́n ìwà kọ̀ọ̀kan ń wá, wọ́n ń pàṣẹ lórí ilẹ̀ láàrin. Tá a bá dáko, wọ́n lè rántí oko wa, àbí lè sọ̀rọ̀. Wọ́n á wù kí la máa ṣe. Àti wọ́n á rí i pé ẹ̀ ń jà fún òmìnira ilẹ̀ Oòduà. Fọ́nra mọ́, ọ̀pọ̀ tó bá dẹ̀ láti ṣe ní kàwọ́, kò ní kí n ṣe. Mo ti padà sẹ́yìn mọ́ iwájú. Bàbá olóyè, ọdún yín la wá. A lè gbọ́dọ̀ ṣe kan, ká má fi tó yín létí. Torí ẹ̀ la ṣe wá sọ́dọ̀ yìí. Bàbá olóyè, tó bá jẹ́ èyí bá pọ̀ ní ìlú wa yìí. Kàn tí kẹ́yẹ̀ tí àwọn boys lẹ́yìn. Bóyá àti gbòmìnira ìtìpẹ́tìpẹ́. Ṣùgbọ́n o, ó kù ìbọn rú. Tá bá ti ń lọ, afẹ́kẹ́ wà lẹ́yìn. Gbogbo ògbà, ẹ̀yìn tí bá ti fẹ́, ẹ ṣe máa bèèrè lọ́wọ́ tèmi. Ilé ìtura, ó máa fún wa ṣe. Ní àṣẹ. Yàrá boys. Bàbá o, Olúwa dá bàbá sí fún wa. Bàbá o, bàbá o, bàbá o. Ẹ wọlé. Olúwa dá bàbá sí fún wa. Àti ẹ̀rẹ̀ ríwo, àti ẹ̀gbọ́n. Ilé ọ̀gẹ́rẹ́ akọ́yọ́ ọmọkọ́yọ́ rí. Alápọ̀ọ̀kà, wọ́n á bẹ̀ ọlọ́wọ́ lẹ́nu ni o. Èṣù láàlú o, ògiri òkò. Èṣù láàlú ògiri òkò. Apẹ́nimọ́ àbọ̀ dídá. Ẹ̀bọ̀là burúkú ti jẹ́ lọ́tọ́ pa. Ó ń bọ̀ lọ́kàn. Àbáyé ẹ̀rí fíofío. Èṣù láàlú o, kó máa ṣe gbogbo yín ni o. Èṣù láàlú o, wọ́n á bẹ̀ ọlọ́wọ́ ni o. Gbogbo àwọn tó máa bí kó bàjẹ́ ilẹ̀ Odùduwà. Ilẹ̀ Yorùbá wa, èṣù láàlú kó máa mú wọn. Máa wọlé tọ̀ wọ́n. Pàgọ́! Olúkòso, àyàrá iná lójú, iná lẹ́nu, ẹ̀kún ọkọ̀ya, àràkóso pa wọ́n ni o, àràkóso pa wọ́n ni o. Ọjọ́ tó mìíràn ìjọba jọ, ọjọ́ ní ìbọjọ́ ikú yẹn o. Kọ́ṣẹ́ ti lákọ̀ṣẹ́, àbọ́tálàkẹ́ máa bá dá, òun ló ṣàkẹ́ ń gbà. Ó yá, kó lọ mú wọn ni o, ikú kó wọlé wọn, gbogbo àwọn tó níye Yorùbá ò ní da, ilẹ̀ Odùduwà kó bàjẹ́, ikú kó lọ mú wọn ni o, ó ṣe bẹ́ẹ̀ ni o. Kàbíyèsí o, kàbíyèsí o, nǹkan tí àwọn ọmọ yẹn, nǹkan tó ṣe nínú ìlú yìí, kódà agbára wọn ò ní ká. Nǹkan tí àwọn ọmọ yẹn ṣe fún mi nínú ìlú yìí, látijọ́ tí wọ́n ti bí mi ìrírí ẹ̀ láyé mi. Kábíyèsí, látijọ́ tí wọ́n ti bí mi ìrírí ẹ̀ láyé mi. Ní burúkú yẹn ṣe fún mi nínú ìlú yìí, látijọ́ tí wọ́n ti bí mi ìtẹ̀ báyìí rí nínú ìlú yìí. A ní wọ́n gbé mi síta báyìí ni wọ́n gbá ikùn mi àgbáfáyà látijọ́ tí wọ́n ti bí mi ìjẹ́rú ìyà tí mo jẹ yẹn rí. Kábíyèsí, mi ì ní gbà o, mi ì ní gbà. Wọ́n dọ̀dọ̀ tẹ̀yìn náà. Nínú ayé mi ànàfẹ́ kú. Bí èmi àti àwọn ẹ̀mẹ̀rẹ̀ amẹ́sí ń bọ̀, ọba dá wa lọ́nà. Wọ́n gba fìlà, wọ́n gba lẹ̀kẹ́ ara mi. Aṣọ ọkọ̀ gbé eré. Èdè mọ́ ìbáyìí. Èmi náà ṣáàrí. Kí ẹ̀ka ti sá lọ. Kò sáré lórí yín, kò sí irú kẹrẹ. Bó ṣe wà nìyẹn. Kábíyèsí. Kí ló rò ká ṣe é sìn? Mi ì ní gbàsẹ̀. Àní àwọn ọmọ yẹn wọ́n ti tẹ́jú mi mọ́lẹ̀ jù mí ì ní gbà. Kí ló rò ká ṣe báyìí? Kí ló rò? Kábíyèsí, a máa sún wọn ni. A máa sún wọn ni, ká sún wọn ni. Mi ì tẹ̀lé láti tó ti bí mi, mo tẹ́ eléyìí, mo fà tẹ́tẹ́. Ẹ pé DPO.
ẹ pé DPO. hello DPO ìbálàwà ẹ wà lé ọlọ́run mò ń bọ̀ ọba yín sí o ẹ bá mi iṣẹ́ kan yín sí kíákíákíá ọlọ́run mo ti kàn wọ́n wà lé tí ma lọ tí o èmi ò lè lọ tí o kàn wọ́n wà mí wọ́n máa pa mí wọ́n ní ọ̀gbọ́n kò sí wàhálà tó bá ṣe jẹ́ èmi náà ń padà bọ̀ mò ń padà bọ̀. má pẹ́ o má pẹ́ o. ọ̀nàrẹ́bù yorùbá yóò yẹ ẹ̀kọ́ ni DPO tí ẹ bá yìí máa dín nǹkan tí àwọn gáìsì yẹn ṣe fún wa àti èmi o àti kábíyèsí kò sí kankan nu wa tẹ̀lé wá sí ìgbà yìí àwọn olórí burúkú àwọn bọ́ìsì kan ló máa ń gbéra wọn ní àwọn jáde òmìnira Odùduwà òṣìṣẹ́ kan káàkiri ẹ lè má dín nǹkan wá bá mi lé mi wọ́n gbé mi síta báyìí wọ́n gba aṣọ lára mi wọ́n bẹ̀rẹ̀ sí ni máa gbá ikùn mi wọ́n gbá ikùn mi tó stage kan tó ẹ pé ara mi ò lè gbà mọ́ I need to run for my dear life wọ́n kábíyèsí double time tí kábíyèsí fi pè mí yẹn èmi àti kábíyèsí jọba ni kábíyèsí ló ṣẹ̀ṣẹ̀ wá sọ fún mi pé àwọn gáìsì yẹn o nígbà táwọn ń lọ àwọn àtàwọn ọmọ ẹwà wọn àwọn gáìsì yẹn attack àwọn gáìsì yẹn attack wọ́n gba adé lọ wọ́n gba ìrùkẹ̀rẹ̀ lọ kábíyèsí presently báyìí DPO mi ní parọ́ fún yín kábíyèsí ń sápamọ́ ni. ṣé mo fẹ́ máa parọ́ fún yín tí wọ́n fi lè mú èmi odidi kásílì láti wá bá yín ó yẹ ká ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn ó ti go far ju kọ́tà ẹ̀rọ yọ. ọ̀nàrẹ́bù kan mọ̀ kan tó ṣẹlẹ̀ kí lè fẹ́ kà ṣe ọgbọ́n báyìí. ṣe rí kò sí ṣíṣe kò sáìṣe I want you as the DPO of this state mo fẹ́ jẹ́ kí ẹ lọ arrest ìtọ́pẹ̀rẹ̀ àwọn leader wọn yẹn ẹ mọ̀ pé tá a bá ti fi lè mú leader yẹn ara àwọn ọmọọṣẹ́ ẹ máa balẹ̀ leader yẹn gbogbo ni mo fẹ́ jẹ́ ká target mo fẹ́ jẹ́ ká mú mo fẹ́ rán leader yẹn lẹ́wọ̀n ó gbá ikùn èmi ẹ lè má ti bọ́ ṣe fún mi fún ikùn mi kàtí tó. ṣe right now mo lè dúró yìí a máa make sure kama arrest wọn so right now ẹ fọkàn balẹ̀ nǹkan tí mo fẹ́ gbọ́gbọ́ nìyẹn. ẹ bá mi sọ fún kábíyèsí kan fọkàn balẹ̀. ok tẹ́mi náà ṣe ń lọ ọ̀dọ̀ kábíyèsí ni mo lọ mo ní láti lọ sọ fún ọkọ tá a bá bọ̀ nígbà. ẹ fọkàn balẹ̀. DPO ẹ fọkàn balẹ̀ DPO bá yín sọ̀rọ̀. ẹ̀mí wọ́wọ́ yín ló wà báyìí o ẹ̀mí wọ́wọ́ yín ló wà báyìí àwọn gáàsì yóò gbọ́dọ̀ sun ilé olórí wọn yẹn kò gbọ́dọ̀ sun ilé ẹ̀mọ́jú lé nìṣẹ́. olórí bẹ̀ máa lọ lé. ok kò sí wàhálà. máa make sure pé arrest wọn now. ok ẹ máa lọ lé. mo ready láti gbọ́ good feedback látọ̀dọ̀ yín o. ẹ máa lọ. all right sir. all right. Ọba Isa Olúṣọlá. Hey, Mr. Man. Hello, Mr. Man. What is your name? Anyway, mi ò wá ìgbà láti wá bá ẹrù tó. You are under arrest. Officer, arrest him. Dáadáa ló wà ní káyọ̀. Ẹni sùúrù. Akíyàsá onóòmẹ́ni tó kù. Ẹ wọlé tẹkùn. Ó dẹ̀ jíjọ lókè fèjì. Abẹ́ẹ̀. Ẹ mẹ́rin tẹ́ wá báyìí. Ó dùn ọ́n. Má fún mi ní respect mi náà. Arrest them. Ó rò pé wá bá mi ṣeré ni. Mi mọ̀ pé jàlẹ̀ pé wá. Ní báyìí, a lè jẹ́ kẹ́ ẹ mọ bí mo ṣe jẹ́ nínú ìlú. Ó ti yé bóyá bí mo ṣe ń wẹ̀ yẹn, bóyá kọ́kọ́ bọ́ ìwò àti ṣòkòtò ẹ. Gbé bọ̀wọ́ ẹ̀ fún mi. Mo ní kó gbé bọ̀wọ́ ẹ̀ fún mi. Kí ni gbogbo náà jẹ́ ìṣú àpọ̀ ẹ̀? Mo ti ń bọ̀. Mo bọ́ aṣọ ìfìlà. Mo ti bọ̀ ṣùgbọ́ ẹ̀ ya. Wọ́n filẹ̀. Ìfìlà darí. Yes sir. Wẹ́niwẹ́. Òórùn náà òórùn ó ń gbaṣọ lára ọ́fíìsà. Àbábọ̀ ọ̀rọ̀ ti tiẹ̀ o. Ó ń dàlú ó ti yẹ ẹ̀ bí mo ṣe ń wẹ̀ yẹn ó yá jápa jáde ẹsẹ̀ ń gbọ́sà jáde. Pọ́n ilé mi tó bá jẹ́ mi pọ́n ilé mi. Ó ní nǹkan tí mo máa ṣe fún ẹ̀ wọ̀n. Ó dẹ̀ mọ òótọ́. Ó tẹ̀lé òtítọ́ ni. Ìjà tá à ń jà fún lùlù yìí. Ó yẹ kó sọ́pọ́tì wa ni. Wọ́n ò sọ́pọ́tì wa. Bí mo ṣe ń wẹ̀ yìí, ó yá padà lọ. Kó lọ sọ fún àwọn tó rán ẹ níṣẹ́. Pípé ò bá mi lè. Ó ṣáà lọ. Jáde.
ìtajọ. Báyọ̀ sí orí èjì ní sa. Báyọ̀ ẹ̀yin aráàlú yìí ẹ ti kán lórí orúkọ wọ́n kì wọ́n sà ẹ̀ẹ́dẹ̀ẹ̀fẹ́ ní tó kú. ọmọ fún mi yúnífọ́ọ̀mù ló máa fi. ẹ̀yin aráàlú yìí màá lè jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pé pàtàkì ló kù lára ẹ̀kọ́. ẹ̀yin boys àbá ọ̀gá sáré àbá. àǹtí mi ibà ilẹ̀ wà ní. mo ti wáyé lọ sáàfin. mi bẹ́ẹ̀ ni ọkọ láàfin. wá wà o. wàhálà. ìlú ń dà ó lọ́wọ́ báyìí o. kí ló ṣẹlẹ̀. àwọn lórí Yorùbá nation bí wọ́n ti ń pè mí tí wọ́n dé lẹ́yìn báyìí. èmi àti kébé bí akẹ́kọ̀ọ́ lèmi àti kábíyèsí ìsọlọ́wọ́ ní mọ́tò pọ̀lú ọ̀tún láńsọ́lọ́ làwọn bọ́ìsì kọ́ skata àwọn ti bẹ́ẹ̀ kúlẹ̀ kan ọgbà dé lórí kábíyèsí. èmi kan tí mo jẹ́ ẹ̀gbọ́n kan mo sá fọ́fọ́ ti ẹlẹ́ Ọlọ́run mi ò pa mí o tí àwọn òṣèlú àgbọ̀n lè pa mí sí. ṣé ó le tó yẹn ni. àbúrò lè jù bẹ́ẹ̀ lọ. kí ló tó dé inú àti ẹ̀ ń bè lónìí. my sister. ṣé fi pàdé sí ẹni sùn ṣé fi pàdé sí. no padà kó láfi sí náà. sísá mi dáàfin akùnbá gbẹ bí gbẹ ṣe rí kí ló ṣẹlẹ̀ gan-an. ẹni sùn bẹ́ẹ̀ bá ń ṣe ń dé náà lélẹ́lẹ́ náà dé yìí. kí ló ṣẹlẹ̀ mi ò understand kí ló ṣẹlẹ̀. ó yà. ẹ̀gbọ́n náà gbà káwọn dáàfin àwọn ọ̀bẹ ní kò dáàfin àwọn ọba kábíyèsí ìfún àwọn ẹ̀ṣọ́ lásán gan ọba láàfin. wàhálà wà o ìlú ń dàrú lọ́wọ́ òótọ́ orí tí wọ́n fi pamọ́ sí ilé ọlọ́tí odidi ìyàwó kábíyèsí tí wọ́n ń sùn nílé yìí o àlẹ́ mi àti kábíyèsí jọ jáde dọ̀ ìmọ̀ àti kábíyèsí jáde lọ ọ̀wọ́ eégún là ń sọ nínú mọ́tò àtẹ̀mí àti ọ̀tún ọ̀wọ́ ẹ̀ là ń sọ lọ́bàá ẹ̀ báwọn fífi ẹ̀ṣẹ̀ jáde fẹ́ ìsìkátà àwọn sí Christine yẹn fún akitì máa kọ̀ sáré sí ilẹ̀kùn yẹn adé kábíyèsí ilẹ̀kùn yẹn wọ́n gbà ní sórí èmi tí mo jẹ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mo sá fọ́ mi bákan tó fọ́ èrè wáyé nìyẹn náà kí ni ká pè mo sọ èmi é. náà. ẹ má bínú gbàdé jáde yẹn ẹ lo convoy yìí àbíkílà ní kìí ṣe bá ní convoy ó yẹ kó lè rẹ̀ sí. àwọn respect bí èké adéọba ọba fọdà pàtà. àwọn gbẹ lórí ọba ọ̀nà lórí ọdún fẹ́ sáré kiri. tẹ́tí fẹ́ gbọ́ kódà gan ọlọ́pàá àwọn ọlọ́pàá méjì wọ́n fẹ́ lọ bá òòṣà bí kí ni wọ́n ń gbé lọ. àwọn káwọn ọlọ́pàá méjì ní gbogbo òkè ọ̀ṣọ́ lè já pa ní kí ló ṣe ẹnì kejì gan kojú èkó jọ nǹkan kan. ọlọ́pàá àwọn bẹ́ẹ̀ ni mo sọ fún oh my god ẹ jọ sista ẹ dúró ṣe rí gbogbo ọ̀rọ̀ yìí ẹ jọ kí wàá ní best solution wọ̀ ọ̀hún tàbí torí èmi ò lè ajá máa wòran báyìí because. bẹ́ẹ̀ sì ṣe gangan ni pé akẹ́kẹ́ náà fọwọ́ sí ẹ jọ kí wàá ní best solution wọ̀ ọ̀hún tàbí torí èmi ò lè ajá máa wòran báyìí. because jẹ́rẹ́ mi dèmi last week was even last week àbíjẹta kọ́ ni jáde ọmọ lábí yọ ọsùn ẹ̀bà. yes na wọ́n á bá mi pé òun fẹ́ contest if kò bẹ̀ voters card mi ní pé ẹ tó bá ti fẹ́ ṣe kánsẹ́lọ̀ ọmọ kàfé fóun. nǹkan tó sọ nìyẹn. nígbà wọ́n yẹ nípa ìgbà ìgbà nígbà máa sọ ohun jù lọ ni. àbúrò bro má ṣe wàhálà o má dán wò ṣó mọ̀ pé olórí ẹgbẹ́ kan sọ pé nǹkan tí mo sọ fún mi yẹn. ó sọ fún mi náà bọ́bọ́ wà pé ìnìkan wà ìfún ní àdúgbò wa. olórí ẹbí ti pàṣẹ fún wa ká má ṣe ọkàn ká má dùn fẹ́ ní ọkàn. ikú yìí lẹ́wù ní tó lérè kápásì ẹ̀ bà tó ipá fífi gba kánsílọ̀ fún láéláé kódà ìgbà wọn sọ pé kódà wọn fífi gba nǹkan tí bá fi lè dìbò àwọn máa kékeré àwọn máa yọ mí kúrò nìyẹn. èmi ò fẹ́ ìgbọ̀ngàn ṣe yìí o. ara sáà jẹ́ kí ló jẹ́ ìdúró mú so àdó torí mi ò ráyè gbogbo àwọn nǹkan báyìí àbí kí ló sọ pé mo sọ. yes I will don soon now. we are going back to Lagos today. right now yes we are going back to Lagos today. no what's up. nígbà ìtẹ̀ wáyé mi ò lè báyìí tún sí ìgbà yìí o ìgbà máa bá ń gbé ìgbà yìí láti lè bá àwọn ìyàwó mi ẹ wò ẹ̀gbọ́n fẹ́ tẹ̀kì ara yín o ẹ ti gbọ́. kò sọ bá mi kí wọn o. wọ́n gbọ́. ó ga o àfìgbà tọmọkùnrin alágídí inú yìí àfìgbà tó fi titi ẹ̀kọ́ bá tèmi àwíwíwíwí aṣọ ó ní tinú òun lòún fẹ́ ṣe ṣáá